Good morning, guys. Good morning, everyone. So I'm here to do a proper apology video to Miss Temi Crown, as you all know as Mr. David wife. Ẹ jọ̀ọ́, ẹ má bínú pé mo pe ọmọ yín lọ́mọ àlè. Ẹ jọ̀ọ́, ìgbà ẹ̀mọ́ ni ẹ má bínú sí mi, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ tó bí mi lọ́mọ, yes, because you are older than me. Ẹ má bínú, ìgbà ẹ̀mọ́ ni ọmọdé ló ṣe mí lẹ́yìn jam talk bẹ́ẹ̀ kò ṣe pé bí ẹ̀kọ́ tó sọ fún mi, because èmi gan mọ̀ pé bá wọ́n marry wọ́n sọ fún mi àfi recent ngọ́lì náà mọ̀ pé wọ́n marry wọ́n bímọ wọ́n sọ kọ́kọ́ fún mi mọ̀, because kò possible kí n mọ̀ pé wọ́n wà engage pẹ̀lẹ́ lómi cut wọ́n ṣe cut kínní kémi náà wà torí bọ̀ no. Ẹ má bínú, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ọmọ yìí ò kì í ṣe ọmọ àlè, ọmọ Mr. David ni ó ń ṣe ọmọ àlè. And gbogbo ẹ̀yin tẹ́ advice mi àtẹ̀yin tẹ́ drop bad comments àtẹ̀yin tẹ́ message mi náà tí mo gbé gbogbo yín ṣe pé ẹ má bínú, ẹ jọ̀ọ́ ẹ̀yin ará TikTok gbogbo yín ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Mo ti mọ̀ ó yẹ kí n ti ṣe fídíò ti pẹ́ bọ̀ ara mi ò yá, so mo ṣe wá online nísìn. Ẹ má bínú, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Your child she's not a bastard child. Ọmọ ọkọ ni ọmọ Mr. David ni. Ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi, foríjì mi. Ọmọdé ló ń ṣe mí tó yẹ kí n jábọ̀ ẹni àwọn. Ẹ dáríjì mi, ẹ jọ̀ọ́ ẹ foríjì mi, ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí tẹ́ support tẹ́ tún bá mi wí náà ẹ ṣé o, mo really appreciate ẹ ṣé. Mo ti mọ ẹ̀ṣẹ̀ mi lẹ́ṣẹ̀ ló yẹ kí n wá sọ láì. I'm so sorry, guys. I'm so sorry, please forgive me. And the bad video in Nigeria, I'm tagged Miss Temi because what it blocked me. So, ẹ jẹ́ kí video ìdọ́dọ̀ tawale forgive me.